ẹ kú dédé àsìkò yìí, àsìkò iṣẹ́ látàárọ̀, lágbára Ọlọ́run ọba làálàá wa kò ní já sásán. Ìròyìn àgbáyé òun ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára PSE TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Ọ̀kan nínú àwọn aṣòfin ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ṣojúṣòfin nílé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè yìí, èyí tó jẹ́ igbákejì èyí tó jẹ́ olùgbé òfin dúró nílé ìgbìmọ̀ aṣojúṣòfin, Honorable Nkiruka Onyeji-Ocha ló ti sọ di mímọ̀ báyìí wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe ń gbàdúrà láti lè yan olórí gidi èyí tí yóò mú ìgbàdẹrùn fún orílẹ̀-èdè yìí, bákan náà kí wọ́n má gbàgbé láti ṣiṣẹ́ rere tọ̀ àdúrà àwọn lọ wípé kí wọ́n lè rí dájú pé olórí tí wọ́n dìbò yàn nínú ètò ìbò ọdún 2023 èyí tí wọ́n ń palẹ̀ rẹ̀ mọ́ yìí gbọ́dọ̀ jẹ́ olórí eléyìí tó ní ìfẹ́ tó sì ní ìfọkànṣe tí ó ṣetán láti ṣiṣẹ́ sin orílẹ̀-èdè Nàìjíríà èyí tí yóò mú kí ìgbà rọrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Nkiruka sọ̀rọ̀ yìí lọ́jọ́ ajé nílùú Àbújá níbi àpèjẹ kan tí wọ́n ti fi àmì ẹ̀yẹ tí wọ́n ti fi dá lọ́lá látọwọ́ àwọn obìnrin tí wọ́n pè ní Women Africa International wáyé, eléyìí tó jẹ́ pé àgbékalẹ̀ ẹgbẹ́ ọ̀hún kò ní ṣe pẹ̀lú ìjọba yálà ti orílẹ̀-èdè àbí ti ìpínlẹ̀. Amòfin ọ̀hún ló sọ di mímọ̀, ó ní inú òun dùn ó láti lè gba àmì ẹ̀yẹ ọ̀hún. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó pàtẹ́wọ́ ó sì sọ̀rọ̀ ìwúrí fún àwọn alágbèékalẹ̀ ètò náà. Wọ́n ní lákòótán ìdí tí wọ́n ṣe fún ní àmì ẹ̀yẹ ó ṣe àtìlẹ́yìn fún àwọn obìnrin tó sì ní ìfẹ́ gbogbo ènìyàn pátá. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ló ti pariwo ìrànlọ́wọ́ jáde báyìí wípé kí àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe tí wọ́n ń fi ewé àti egbò tí wọ́n fi ń ṣe ìtọ́jú lílànà tiwantiwa kí wọ́n dákun dábọ̀ kí wọ́n ṣe ìrànlọ́wọ́ láti dẹ́kun àwọn oníṣẹ́ ibi èyí tó ń pa èèyàn fi ṣe ògùn owó tó ń ti àwọn iṣẹ́ ibi míì èyí tó ń wáyé lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Ògùn. Dàpọ̀ Abíọ́dún tó sọ̀rọ̀ yìí níbi ìpàdé ọlọ́jọ́ kan tí wọ́n gbé kalẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ àti ìpolongo dídẹ́kun ìwà ìbàjẹ́ ní ìpínlẹ̀ Ògùn àti ìdánilẹ́kọ̀ọ́ lórí bí àti ìlò ewé àti egbò ló sọ di mímọ̀ pé òun wòye wípé àwọn oníṣẹ́ ibi wọ́n sápamọ́ sí àárín àwọn oníṣẹ̀ṣe yìí tí wọ́n sì ń lo àǹfààní orúkọ náà tí wọ́n fi ń ṣe iṣẹ́ ibi níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbanipa tí wọ́n ti ń gé orí gé ẹsẹ̀ tí wọ́n lò ó fún ètùtù ọlà. Àgbékalẹ̀ àjọ òun ló wáyé ní Cultural Center eléyìí tí àwọn ìgbìmọ̀ kan èyí tí wọ́n pè ní Ogun State Alternative Medicine Board OGWAB èyí tí wọ́n ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olúléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn èyí tí wọ́n gbé kalẹ̀ tó wáyé ní June 12 Cultural Center èyí tó wà ní Kútọ̀ nílùú Abẹ́òkúta. Gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣàn ni tó tún jẹ́ alága fún Yemi Sonde Media Group tó tún jẹ́ alága fún iléeṣẹ́ rédíò èyí tó ń gbóhùn sáfẹ́fẹ́ Yes FM tó kalẹ̀ sílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀gbẹ́ni Yemi Sonde òun ló ti ké gbàjarè síta fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àgbáńláyé lórí bí àwọn abanilórúkọjẹ́ kan èyí tí wọ́n sá pamọ́ sínú òkùnkùn tí wọ́n fẹ́ máa ta ọfà sínú ìmọ́lẹ̀ wípé àwọn ní àwòrán àti fọ́nrán òun kan èyí tó gbé ìhòòhò òun síta wípé àwọn yóò gbé àwòrán òun tó ti fọ́nrán náà sórí ayélujára fún gbogbo àgbáńláyé lórí ayélujára kí wọ́n máa wò ó. Níbẹ̀ ni Yemi Sonde ti ké gbàjarè wípé òun kọ́ o kìí ṣe òun ló wà nínú fọ́nrán ọ̀hún àti wípé wọ́n fẹ́ fi ba orúkọ ọ̀hún jẹ́ lásán ní ìgbésẹ̀ náà. Àwọn oníṣẹ́ ibi ìbanilórúkọjẹ́ ọ̀hún tí wọ́n sọ wípé àwọn ń bẹ lórílẹ̀-èdè Côte d'Ivoire tí wọ́n ń béèrè fún 500,000 naira tẹ́lẹ̀, ní báyìí ni wọ́n ti yí owó ọ̀hún sókè wípé 1.5 million naira làwọn ó gbà, bí bẹ́ẹ̀ kọ́ àwọn ó gbé fọ́nrán ọ̀hún síta fún gbogbo ayé láti máa wo ìhòòhò Yemi Sonde. Ṣùgbọ́n bó bá san owó náà àwọn ò mú fọ́nrán ọ̀hún àwọn fi pamọ́ tí àwọn yóò sì wálẹ̀ tí àwọn yóò ti fọ́nrán náà mọ́ inú ilẹ̀ tí ò ní jáde mọ́ láyé báyìí. Àwọn èèyàn mẹ́ta kan ni wọ́n ti jẹ̀bi ikú báyìí tí wọ́n sì so wọ́n rọ̀ títí tí ẹ̀mí yóò fi jábọ́ lára wọn látàrí pé wọ́n fi tìpátìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ilé ẹ̀kọ́ gíga fáfitì ìlú Ìlọrin tó jẹ́ obìnrin èyí tó wà ní ìpele ìkẹta. Ilé ẹjọ́ gíga èyí tó kalẹ̀ sí ìpínlẹ̀ Kwara lánàá ti ṣe ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n dá ẹjọ́ ikú ọ̀hún fún àwọn arákùnrin mẹ́ta náà látàrí pé wọ́n pa Blessing
Ọlájídé Ọmọ́wùnmí lẹ́yìn tí wọ́n jọ ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀ lọ́nà tí kò bófin mu. Ẹni tó jẹ́ adájọ́ ọ̀hún Ọ̀gbẹ́ni Ibrahim Yusuf òun ló sọ di mímọ̀ wípé pẹ̀lú atótónu ìwádìí èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ èyí tí wọ́n ṣe lórí àwọn afurasí mẹ́ta náà eyín Abdulazeez Ismail, Àjàlá Olúwatìmílẹ́yìn àti Oyèyẹmí Ọmọgbọ́láhàn wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Adájọ́ Ibrahim Yusuf ní ilé ẹjọ́ náà kò ní gbà láàbọ̀ rárá fún wọn. Ó ní ní báyìí kí wọ́n máa kó wọn padà lọ sí ọgbà ẹ̀wọ̀n kí wọ́n sì rí dájú pé wọ́n so wọ́n rọ̀ títí tí ẹ̀mí yóò fi jábọ́ lára àwọn ènìyàn mẹ́ta náà. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn kò ní jù báyìí lọ fún ti sáà yìí. Títí di ìgbà míì tẹ́tù máa láǹfààní àti pàdé wa tá a máa mú ìròyìn àgbáyé wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ rí dájú pé ìkànnì PSE TV ẹ pín kárí ilé ẹ pín kárí oko lórí YouTube. Ẹ subscribe sórí ìkànnì náà kẹ́sì dájú pé aago dúdú èyí tó ń bẹ lọ́wọ́ òkè ẹ tẹ aago yìí, òní ó máa sọ fún yín bí àwọn ètò àti ìròyìn tó bá ṣe ń gorí afẹ́fẹ́, kí ẹ sì rí pé ẹ share rẹ̀ kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ń bẹ lẹ́yìn odi orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àǹfààní sí àwọn ohun tí èdè Yorùbá tó ń gbé jáde láti ìkànnì PSE TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Títí dìgbà míì tá a máa pàdé, ire o. Ẹ máa bá wa wo ìkànnì Prophet Entertainment PSE TV. Ìgbádùn yín ló jẹ wá lógún.